máa wo bí àwọn abiyamọ ṣe ń gbàdúrà nítorí December ti dé. December tó dé wọn ní fi mí ṣọdún kí wọ́n má bàa fi mí ṣọdún. Ó ní mo sá lọ sọ́dọ̀ Oluso Agodo láti lọ gbàdúrà láti pàdé Jésù Kristi olùgbàlà. Bíbélì sọ ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi ẹ̀yin tí adìẹ wúwo lé lórí yóò sọ di pẹ̀tẹ́. Àwọn abiyamọ wọn ti ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ nítorí December ti dé. Ìwọ náà tètè lọ sọ́dọ̀ Oluso Agodo kó lọ bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Wọn ò ní fi mí ṣọdún o. Àwọn agbògo lọ́wọ́ ẹni wọn fẹ́ jẹ́ kí èèyàn rí ògo lò. Mo nígbàgbọ́ wípé gbogbo àwọn agbògo lọ́wọ́ ẹni wọ́n ṣe ògológo wọn ní gbogbo lọ́wọ́ mi o. Bíbélì sọ ó ní ọ̀pọ̀ làpè díẹ̀ la ó rí níbi tí wọ́n ti ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ní iṣẹ́ òru tó lágbára ní ọ̀dọ̀ Oluso Agodo. Ṣùgbọ́n àwọn èèyàn díẹ̀ ló wà. Àwọn èèyàn díẹ̀ tí wọ́n wá mo nígbàgbọ́ wípé wọ́n bọ̀ á ṣe ìdúpẹ́ ní ọjọ́ Sunday. Tí wọn náà bá fẹ́ rí ẹ̀rí tó dáni lójú kò tí ì léètì jù kò tí ì pẹ́ jù. Bíbélì sọ ó ní Olúwa ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀. Ó lè ronúpìwàdà. Kò tí ì pẹ́ fún wọn náà. Ó lè wá pàdé Oluso Agodo ní ọjọ́ Sunday eléyìí ni o. Láti bọ́ Ọlọ́run rẹ làjà láti bọ́ Ọlọ́run sọ̀rọ̀ nítorí December ti dé. December tó ti dé wọn ò ní fi ẹ́ ṣọdún o. Èmi àti rẹ a máa ṣọdún ìláyọ̀.